ọ̀rọ̀ nípa Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ifẹ̀ kò fàjà ọ̀rọ̀ tá à ń sọ yìí Yorùbá ni gbogbo wa, ọba Elédùà tó dá wa ó sì fún wa ní làákàyè, ó fún wa lọ́gbọ́n. Èyí tí mo fẹ́ àjọmọ̀ ni pé ẹ rí i pé nǹkan tí bàbá ọmọ Aláàfin sọ nínú tí mo dì mú, ẹ rí i pé ẹ̀yin náà máa ń sọ pé Ọọ̀ni òrìṣà, Ọọ̀ni òrìṣà. Bàbá yìí sọ pé òrìṣà tó wà ní Ilé Ifẹ̀ ó jẹ́ ọ̀kànlérúgba tí í ṣe igba àti ẹyọ kan tí í ṣe 201 lédè Gẹ̀ẹ́sì, pé abọrẹ̀ ní mọ́ bọ wọ́n, pé gbogbo ẹni tó bá jọba ńgbà náà pé gbogbo àwọn òòṣà yẹn ni ó gbé mì. Ẹ rí i pé nínú ìtàn tí bàbá yìí sọ pé Ọ̀rànmíyàn kì í ṣe ọmọ Ifẹ̀, wọn ò sọ bẹ́ẹ̀. Sẹ́yìn gbọ́ mi dáadáa, sẹ́yìn pé nínú ìtàn wa ní tá a gbọ́ ni pé Odùduwà wá láti ibì kan, ó wá sí Ilé Ifẹ̀, ó sì bá àwọn kan Ilé Ifẹ̀ pé ó kógun jà wọ́n nínú ìtàn wa. Ẹ dákun, àwọn tí ó bá nífẹ̀ẹ́ tó Odùduwà bá nífẹ̀ẹ́ kí ni ń pokọ wọn, èdè wo ni ń sọ, àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì ni pé nígbà tí Ọ̀rànmíyàn tá à ń sọ̀rọ̀ nípa èyí, ká má sọ̀rọ̀ nípa Odùduwà ti lọ jù. Wọ́n ní Ọ̀rànmíyàn ní àbíkẹ́yìn, pé jagunjagun sì ni, bó ṣe jagun lọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti rò pé bóyá ó ti kú sógun ni, ṣùgbọ́n nígbà tí gbogbo wọn gbọ́ pé Ọ̀rànmíyàn dé gẹ́gẹ́ bí akíkanjú tó mọ̀ pé jagunjagun ní ó lè kógun jà wọn, oníkálukú wọ́n gbọ̀n náà fi fún láàyè ẹ̀ padà. Ní tí wọn ò dojú ogun kan gbà náà, àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì ni pé wọ́n ní abọrẹ̀ ní Ọọ̀ni, kí lẹ tún lè bá dáhùn lórí eléhùn. Agbègbè aláṣẹ mọ̀ pé abọrẹ̀ wòye sọba, tí wọ́n bá sì ń pè wọ́n ní abọrẹ̀, ó túmọ̀ sí pé àwọn tí wọ́n máa bọ òrìṣà. Wọ́n wá ń sọ̀rọ̀ fún wa pé lẹ́nu ìgbà tí àwọn tó jẹ́ ọmọ ọba gangan tí ó jagun lọ, tí í ṣe Ọ̀rànmíyàn tó jagun lọ, kí lé ọmọ gbòfò abọrẹ̀ onímọ̀ bá bọ òòṣà, wọ́n mọ́jọ́ mọ́ sí wọlé ìwọ̀de ní àtọ́ba. Nígbà ọba òsì ti ń lé, ìwọ náà máa délé adélé. Kí ló tí wọ́n fi ń pè wọ́n ní Ọọ̀ni òrìṣà? Ìbéèrè lèmi ń béèrè o, èmi ń béèrè ni o, kí ló tí wọ́n fi ń pè wọ́n ní Ọọ̀ni òrìṣà? Kí ló tí wọ́n ń pè wọ́n ní Ọọ̀ni òrìṣà tí wọ́n fi ń pe Aláàfin ní Aláàfin? Àti pé ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé kò mú wàhálà lọ́wọ́ rárá, kí Ọọ̀ni kán gbà pé abọrẹ̀ òun làwọn, kán gbà pé àwọn làwọn máa bọ̀rìṣà fún Aláàfin, k'Aláàfin ó sì máa jẹ́ ẹni tó ní gbogbo ààfin, olórí gbogbo ààfin ilẹ̀ Yorùbá, kí ló lè ń bẹ̀? Wọ́n jọ máa kọ́wọ́ ní náà ni, kò ní sí pé ẹnìkan ju ẹnìkan lọ, pé Ọọ̀ni yìí o òòṣà lòun máa, láti ìwé náà tó tọ́ pẹ̀lú ti ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí, òòṣà ni ẹ máa bọ́ ń fẹ̀ sáá. Tá a bá ṣàkíyèsí dáadáa, kò sí gbà àwọn ìbọn òòṣà, kò síjọ́ kan tí wọ́n bọ òòṣà, wọ́n lọ́jọ́ kan ṣoṣo náà wọ́n fi bọ òòṣà nífẹ̀ẹ́, tó bá ń yàtọ̀ ní ìtàn tá a gbọ́ nìsín. Ṣùgbọ́n tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ náà, ẹ̀yin tẹ́ ẹ bá mojú dáàtàn dáadáa, ẹ bá ní ṣàlàyé. Mọ̀ tó bá tún rí bẹ́ẹ̀ náà, kò sábúrú ń bẹ̀, k'Ọọ̀ni ó gbà pé abọrẹ̀ làwọn fún Aláàfin, báwọn ń bọ òòṣà fún Aláàfin. Ẹ̀yin lílé ọmọ Yorùbá, èyí tó bá jẹ́ àṣìṣe ní ọ̀rọ̀ tá a sọ yìí, ẹ bá ní túnṣe ní ojú òpó ìtàkùrọ̀sọ tó lóyìnbó ń pè ní comment section. Kì í ṣèjà o, àlàyé ọ̀rọ̀ ni o, ẹ jẹ́ á tún jọ pàdé níbẹ̀ kájọ fọ̀rọ̀ tó ń dúró ọ̀rọ̀. Ó dàbọ̀ ni.